oúnjẹ mọ́ olè sí ẹgbẹ́jẹ́ ẹgbẹ́jẹ́ ìdìbò àwọn ayé bá kò jẹ wọn làbí ẹni làwọn ayé wá gbà èlé sí mi tó. ẹlẹ́jà tútù. oníṣàkùn kú ó dára. ó pẹlẹmọ nínú ọjà yóò pẹlẹmọ láàyè yóò pẹlẹmọ tí wọ́n bá nìkan pẹlẹmọ. mo ti bẹ̀ tí gbọ́ wípé ọ̀dà ńlá. ọ̀tún nǹkan tó ní dáadáa ni ń ṣẹlẹ̀ sí ní ṣẹlẹ̀ sáà náà. ojú òní tí alágbá lọ́wọ́ ọlọ́run prayer point ayéwọ́lá àákò yìí wá ni wọn ò ní jẹ́ ọgbẹ́. pátápátá kò òun ṣe kó o ní ebi ń pa mí àdísẹ́ òtí kí a ní wọn ò bẹ̀rẹ̀ jẹ́ ọgbẹ́. alákòóso tí mo bẹ̀rẹ̀ lọ́rẹ̀ ló. ọ̀dà o ìyá ìwẹ̀ wí àwọn ọmọ ti dé o lóògbómọ̀ṣọ́ tí wọ́n kẹ́kẹ́ tí wọ́n kẹ̀kẹ́. wàá náà bá ṣe tán á lè darapọ̀ mọ́ wọn bẹ̀. náà sọ́dún pẹ̀lú àwọn ọmọ rẹ̀ rárá dádúró rárá ọwọ́ rẹ̀ àmúlẹ̀ kó o ní ọ̀rẹ́ Ṣèyí Mákindé ìbà rẹ̀ o ọ̀dọ̀wọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀. Bugatti Records. káàbọ̀ sí ìpele àmọ̀ọ̀mọ̀ rẹ̀ lórí ètò ìpele wa ọlọ́gbọ́n ayé gbogbo ẹ̀yà abiyamọ tá àjọ máa ń rìnrìn àjò ìpele yìí ẹ̀yẹ ní òkè ẹ̀kú jẹ́ àjọ ṣé o prophetess alọ́ North Bodija road ńbàdàn ẹ̀mọ̀ káàsán abẹ́ o Mrs. Abiodun Sunday wọ́n ní wọ́n ṣeun lọ́lọ́gbọ́n ẹ̀rú ńbàdàn màmá dípà ìyá mi ò ń bẹ́ ńlẹ̀ ní àbọ̀ òròdé ẹkú jẹ́ ọ̀dọ̀ rìnrìn àjò tọ̀sẹ̀ yìí àfọ̀ àmùrìtádọ̀ láti kiri ń pè ní ọmọlúwàbí ẹ̀ ǹlẹ́ àbẹ̀wò jákèjádò gbogbo èyí tó ẹ jẹ́ fàǹsí wa girama mi ní ìmọ̀níyà ń bàdàn ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ o ẹtújájọ rìnrìn àjò tọ̀sẹ̀ yìí o àmọ̀mọ̀ràn kí ni tí ń bá náà mọ̀tájọ́ bí bára wa sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí ẹ jẹ́ lọ níwọ̀nba pẹ́rẹ́tà àkò tí ń bẹ wájú mi ẹ mọ̀ pé ní agbára kú bí ìbàlẹ́ ní a sì rárá dádúró mo ṣe tó ẹgbẹ́ question mark ṣé mo ṣe tó ta yọ ìtí wọ́n ṣe fún mi ta ní ń sọ̀rọ̀ ta lẹni náà ń bá sọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí ta ní ń sọ̀rọ̀ ọkùn ìdòwú ṣe kó onífaralẹ̀ ṣé mo ṣe tó ṣé mo ṣe ta yọ ìtí wọ́n ṣe fún mi ókè ẹjọ́ lọ o gbogbo èyí tẹ́ ẹ pẹ́ ẹ máa ń ká mi ẹ máa ń kọ́ mi ọ̀jọ̀gbọ́n kẹ́ni ọ̀jọ̀gbọ́n yìí ó gbajúmọ̀ púpọ̀ bàbá ẹ̀sìn tí ò mọ̀ tí ò ní mọ̀ ń pa rẹ̀ àtiwé bíbélì àti kùránì ní máa ń gbéyàwó tó sì pò nígbàgbọ́ òun sì tẹ̀lé kóun tọ́jú òun bí òun tayọ ààlà àmọ́ ọ̀kan bẹ́ẹ̀ tó sọ yí pé kò sí bá a ṣe lè tọ́jú òun bí ẹni tó níbi tọ́jú ọ. ọ̀jọ̀gbọ́n yìí wá kò rí pẹ̀lú ìkúlọ́wọ́ àti ìrànlọ́wọ́ àti ìtọ́jú tí ń ṣe báwọn òbí rẹ̀ èyí tó ṣẹ́kù lọ rẹ̀. ìdààmúdàbò yìí bá Vincent lọ́ba gbalẹ̀ bàbá amòye lọ ó débẹ̀ ó kí bàbá amòye ẹ̀ ǹlẹ́ bàbá o ọ̀rọ̀ kan mọ́ wọ́n fi tó yín létí ìyá òun ti lé ní àádọ́ ó sì mọ̀ wípé mi èé ṣe òpùrọ́ ètò ọba ó sì mọ̀ wípé mi èé ṣe òpùrọ́ ètò ọba ṣe gẹ́lẹ́ ni wọ́n sọ
gbogbo ìtọ́jú tó tọ́jú ìyá rẹ̀ yìí kò tẹ̀lé tó tọ́jú rẹ̀ lóòótọ́ lọ pé ìgbà tí ìyá rẹ̀ ń tọ́jú rẹ̀ ò lè jẹ chicken ò lè jẹ turkey ju kó o mu yẹn lọ ìtọ́ ń jẹ lóúnjẹ ò tó nǹkan ṣùgbọ́n nígbà tí wọ́n dàgbà láti tọ́jú ìyá rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó ọ̀rà fún tán Vincent bàbá amòye pé síbẹ̀ kò tó ń tíyà rẹ̀ fi tọ́jú rẹ̀ bàbá amòye fọ̀rọ̀ lọ wájú ó fọ̀rọ̀ lẹ́yìn ìjà tí ó parí rẹ̀ ọ̀jọ̀gbọ́n yóò fìdí jálẹ̀ pé òótọ́ mọ̀ ní dá ẹ sọ gbọ́dọ̀ nǹkan lọ́mọ̀ fi sí ọ̀jọ̀gbọ́n yìí léegun ẹ̀yìn ẹgbẹ́ kí ló wí. ó ní bá ọba wá sí pé gbogbo ẹ̀rí tí mo kọ́ hàn ó gẹ́gẹ́ bí amòye tí ń pè mí tí ọba tí ọlọ́run etí òun tọ́jú ìwé ààrẹ fún ó ń bẹ lórí ẹ̀mí rẹ péjọ kan ní òdo pè nígbà ìyá rẹ bá sáà pé ọgọ́rùn-ún ọdún tó tún jù bẹ́ẹ̀ lọ ọmọ retí péjọ òrìyá yóò kú tí ọmọ bá tiẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí ìyá tiẹ̀ ń tọ́jú rẹ̀ ńgbà náà bí wọ́n bá gbúrò pò sí ẹ lọ bí iná yóò mọ sáyé ni kẹ̀tíkẹ̀tí bọ́ bá ru mi gẹ yóò mọ wò pé bọ́ọ̀lù mi ò sí ní dàrú tí wọ́n náà yè ẹ bá wá nìkan lò wọ́n fọ́ ọmú yóò sọ bá fún omi dànù bẹ́ẹ̀ kan gbọ́dọ̀ ṣe kí ni èèkan gbọ́dọ̀ sọ bó o. Vincent mo lérò pé ń tẹ̀ ẹ́ lémi ìtọ́jú tó ń tọ́jú ìyá rẹ̀ ìtọ́jú wípé àákò ń bẹ o àákò náà ń bọ̀ tó padà kọ agbẹ́mọ̀mọ́rẹ́lẹ́ ṣùgbọ́n láàárẹ̀ gbogbo ògbà pé ń bẹ lé olúwa pé ń bẹ níwájú ọlọ́run pé ń bẹ láwùjọ àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò mọ̀ pé ẹ̀mí ọmọ òun ọ̀gbọ́dọ̀ bọ̀ wọ́n fún alára rẹ̀ sọ́pọ̀ àgbà kan kọ́lọ̀ ọmọ sọ fún ìyá pé tó ẹlẹ́yìn òní kẹ́yìn ẹlẹ́yìn òní sábàgbọ̀dé kẹ́yìn sọ̀rọ̀ rò fún òbí rẹ láti sọ fún ọ pé kọ́ ọmọ òṣèlú lálẹ́ kíá ọmọ ó rí pé ìtọ́jú táwọn ń tọ́jú ti unlimited yìí tí sì ń bẹ lórí ẹ̀mí tiẹ̀ wípé pínpín ń bọ̀ wá dópin jọ kan Vincent ara wọn ló ń fi ìyá rẹ dá lónìí tó o bá ń mú ọ̀rá rẹ ipò ti àráyè bí ò sí mi kò sẹ́yìn náà ẹ̀ ń gbọ́dọ̀ tó wù yìí sẹ́lẹ̀ tí tọ́lẹ̀tì àti bẹ́túùmù ń bẹ́nu rẹ̀ sẹ́lẹ̀ BBC ni ilé wà lọ́tọ̀ yẹn tọ́lẹ̀tì ọ wà níta náà lọ́hùn tí ìdílé jáde láago kó o ẹbí ilẹ̀ bí mi bẹ̀ ẹ̀ ń fò lọ òkè ẹ̀ ń lọ òkè òkun ẹ̀ ń lọ òkè ọ̀sà sẹ́yìn gbẹ́mi ìrìn àjò tọ́rísì fún bẹ́ẹ̀ rí nígbà tí mo jẹ́ ọmọ náà yìí ni wọ́n ní síbẹ̀ ẹrù òré ọ̀gbá o gbogbo àrà tó bá fi àwọn òbí rẹ dání ti dáadáa wọ́n sọ̀rọ̀ àdẹ́dọ́ náà mọ́ ẹ náà wọ́n sọ pé tiẹ̀ báwo má sọ fún ọ pé wò tó bá ọ sọ̀rọ̀ Vincent ìtọ́gbẹ̀gbẹ́ yìí fi parí ọ̀rọ̀ yìí ìmú wá fún ọ lọ́jọ́ mẹ́jọ àmọ́ bẹ́ẹ̀ni lọ́bẹ̀ yìí náà wí wọ́n tó ṣe pé yàrá rẹ̀ ò lè bá ọ sọ̀rọ̀ bàbá ò lè pè ọ́ sákèésí mọ́ ọgbọ́n tí mo fi méèkì ẹ̀ ṣé ẹ̀yin wá ní bẹ́ẹ̀ bá lọ́gbọ̀n rẹ̀ ṣe lò kémi náà bá yé kí n bára nínú ọ̀rọ̀ ẹjọ́ sọ̀dọ̀ lọ́jọ́ mẹ́jọ ẹjọ́ sọ̀rọ̀ pélé èfò wa ọwọ́ rẹ̀ àmúlélé ṣe kó o ní ọ̀rẹ́ gómìnà. appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. àti kú ń bẹ̀ lọ. appreciation. ó pélé lọ́nà ń bọ̀ bọ̀ bá ń gbọ́ mi fúngbà àkọ́kọ́. bàbá bọ̀ pẹ́ mi. ènìyàn kan lọ́la ò lórí ẹ̀. bí ènìyàn kan lọ́lọ́run mi rí. ìpele láàrin ìràwọ̀ láwà yìí. pẹ̀lú aṣíwájú Ìdòwú Olúmọ̀tẹ́ dísẹ́ǹtì. ẹ̀kú kalẹ̀ ẹ̀ àbẹ̀ o. àlejò olóró kọ́mọ Nàìjíríà
gbogbo ọmọ nàìjíríà pátápátá nílé lóko ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ ìkànnì yìí káàkiri àgbáláyé mo kí yín o ẹ kú ọjọ́ mẹ́ta o ọdẹ ọdún bí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àlàáfíà àti fún ojú ọjọ́ rere ògo ni fọ́lọ́run. Olúwa ṣeun. ó kọ yín tí jẹ́. ó kọ tèmi. yes sir. kò ṣòro ó pè. kò ṣòro ó pè. kò tiẹ̀ ṣòro ó pè rárá. torí pé wọ́n ní bí kìnìún bá búramúramù nínú igbó jìnnìjìnnì ẹ̀ á bo gbogbo ẹ̀dá igbó. bẹ́jà ńlá bá sọ nínú ibú jìnnìjìnnì ẹ̀ á bo gbogbo ẹ̀dá omi. bẹ́yẹ ọ̀kín bá yọ lókèrè réré gbogbo ẹyẹ oko wọn á máa dáwọ́ ìdùnnú. bí àrá bá san ti gbó ti jù á pa lọ́lọ́. èmi Michael Adé náà rè o odù kì í ṣàìmọ̀ fólókó láwùjọ. orúkọ tèmi ni Michael Adédayọ̀ Alaba Ọmọṣíládé tí gbogbo ayé mọ̀ sí Ambassador Michael Adé. Ambassador Michael Adé. bẹ́ẹ̀ ni olúwa mi. òǹkọ́ni ni yín. lágbára ọlọ́run. bí n bá sí jùjú kọ́ lẹ̀ ń kọ́ni sà. jùjú original jùjú. ṣé jùjú sì tún ṣẹ́kù mọ́ ni. ó wà rẹpẹtẹ. jùjú sì ń lògbà láàkó yìí. jùjú ò lọ́ọ̀bì kankan. ẹ rò bẹ́ẹ̀ abẹ́ mọ̀ bẹ́ẹ̀. mo mọ̀ bẹ́ẹ̀. àwọn hip hop yìí ṣé ẹ rò pé àwọn takasúfè wa yìí ẹ rò pé ti fẹ́ lé wọlé báyìí. ṣé ó lè burúburú kí babaláwo sọ pé ó dọwọ́ ọmọ ohun tó ń bẹ lọ́rùn. pé jùjú sì ń bẹ lóde. jùjú ń bẹ. bá a bá sọ̀rọ̀ ń pa orin jùjú kí ni tẹ́ yàtọ̀ sáwọn orin yòókù tá à ń gbọ́. ó tiẹ̀ pọ̀ rẹpẹtẹ. ẹ sá wò ẹ́ pàtàkì. jùjú lẹ máa bá ń bẹ. bíi ti báwo wọ́n máa ń gbé a máa ń lò dé àwọn oníṣèwọ́ṣèwọ́ a máa ń lò dé àwọn gospel à ń lò dé àwọn oníjàlá nǹkan ẹ ṣe àwọn náà ń lo orin wọn lóyún wọn sí gbogbo ẹ. kò sí rọ́ńbẹ́ òdodo lẹ pa òótọ́ lẹ pa ẹ̀ parọ́ ṣe rí jùjú irú sìwọ́sìwọ́ tẹ́ sọ yẹn ó láwọn òde ibi tó bámu tó wọ̀ kẹtẹ́yìn náà mọ̀ ni irú gospel nìkan ó láwọn òde ibi tó wọ̀ tá a ti lè rí ṣùgbọ́n oníjàlá nǹkan kan gbogbo tẹ́ sọ yẹn gbogbo wọn náà ló ní òde ibi tí wọ́n lé ẹnu àlà ṣùgbọ́n ṣe rí jùjú ó cut across tẹ́ bá dénú chọ́ọ̀chì jùjú wọ bẹ̀ lọ bẹ́ẹ̀ dé ti agbo tó ní ìgbéyàwó jùjú wọ bẹ̀ lọ bẹ́ẹ̀ dé agbo àríyá tẹlẹ́gbẹ́jẹgbẹ́ ti lóríṣiríṣi bẹ́ẹ̀ kò sí agbo tí jùjú wọ̀. Michael Adé mò ń jẹ́ olúwa. kí wọ́n sẹ́mi lèmi ń rò bẹ́ẹ̀ àbí ẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ̀ kíyèsí wípé àwọn èèyàn wọ́n ti fẹ́ súnkù níbi jùjú kíkọ àbẹ́ ń pọ̀ sí i. à ń pọ̀ sí ni. Michael Adé tọ́yẹ kẹ́ ẹ mọ̀ pé òótọ́ mọ̀ máa ń fẹ́ gbọ́ bó o lẹ̀ ṣe ń pọ̀ sí i bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ léyìí takasúfè lòun bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ léyìí gospel lòun kọ́ o nǹkan jùjú mọ̀ fòrò àbẹ́ mi mò ń rò bẹ́ẹ̀ ni. tẹ bá ń ṣàkíyèsí takasúfè tẹ ẹ sọ yẹn. yes sir. ẹ rí i pé tẹ bá kó mẹ́wàá jọ tán bá kọrin síta ń sè ẹ rí nínú orin jùjú tán ṣe mọ̀ pé láwọn ayé ìgbà kan yes sir. orin tí àwọn èèyàn tán máa fi ṣe track bíi mẹ́wàá ń sìn inú àwọ̀ ẹyọ kan ṣoṣo ló wà nínú jùjú látẹ̀. inú jùjú ni. wọ́n á mú ẹyọ kan péré inú ẹ̀ òun náà máa fẹ̀ lójú tán máa fi ṣe odindi track lọ. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń sìn. yes sir. ìkànnú àwọn orin mi tó gbajúgbajà tí gbogbo ògo jẹ́ ti Ọlọ́run tí mo lè sọ pé
kò fẹ́ síbi táwọn ti gbọ́. òun ló fi hàn. tí ẹ bá máa gbọ́ tí àwọn olórin kejì tí a sọ èkì máa dàkọ wọn kọ́mọ́tà bí àbùkù. bẹ́ẹ̀ ni tí wọ́n máa mú gbólóhùn kan bẹ́ẹ̀ láyìn kan ṣo náà máa mú bẹ́ẹ̀ tí wọ́n bá ti mú tí wọ́n bá ti kọ́ wọ́n kàn máa bí ìgbà tí wọ́n wá máa sọ ìjálá sí i lọ ni. ṣùgbọ́n ní jùjú a máa gbé kalẹ̀ tó jẹ́ pé ó máa yé tọmọdé tàgbà tó yẹ pé in the next 10 years 15 years 20 years orin yẹn á sì máa bá gbà mú lọ. so bí jùjú ṣe rí nìyẹn then wantiwanti kọ́ lè yìn. òkè lórí pé ẹ̀pà bẹ́ẹ̀ pọ̀ tí mo sọ lẹ́ ń sọ̀rọ̀ ọ̀pá rẹ̀ ń wo. kì í ṣe ìyẹn náà wà ṣùgbọ́n kí nǹkan ó jẹ́ mẹ́wàá tàbí ó jẹ́ márùn-ún níbì kan kan wúlò ju nǹkan tí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n máa ṣe ìyẹn ní pàtàkì tó wà ń bẹ̀. Michael Adé mo ń jẹ́ olúwa mi ọmọ ìlú òní sà. ọmọ ìlú Ìkẹrẹ́ ní ìpínlẹ̀ Èkìtì. Èkìtì ní tá a bá tún máa dapẹ̀ á sọ pé Ìkẹrẹ́ Èkìtì torí gbogbo ìlú tó wà lẹ́kìtì ni a máa ń fi Èkìtì sí ẹ̀yìn ẹ̀ a máa sọ pé Adó Èkìtì Ìjẹ̀rò Èkìtì Arámọ̀kọ́ Èkìtì Ìpótì Èkìtì Ìkẹrẹ́ Èkìtì so àtúnṣẹ̀ṣẹ̀ wá sọ pé Èkìtì state. Ìkẹrẹ́ Èkìtì ní. bẹ́ẹ̀ ni olúwa mi. ọdún wo lẹ bẹ̀rẹ̀ orin jùjú kíkọ. ẹ jẹ́ n fi sọ ìpele méjì. ẹ sáwò. ọdún tí mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú tí mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré tí mo lè sọ pé ibi tí mo ti kọ́ṣẹ́ orin nìyẹn ọ̀gá mi nìyí ẹ pé ìgbà yẹn náà ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin. iṣẹ́ orin lẹ ti mú un níṣẹ́. ni mo ti mú un níṣẹ́ ìdí nìyẹn tí mo fi ṣe ṣe 50 years on stage ní nǹkan bí ọdún mẹ́rin sẹ́yìn. 50 years on stage torí ọdún mẹ́rin tí mo ti ń lead ní báǹdì ọ̀gá mi so mo ti ṣírò ẹ̀ mọ́ ṣùgbọ́n báǹdì mi gangan tí mo dá báǹdì tèmi lẹ̀ tí mo bẹ̀rẹ̀ báǹdì tèmi lákọ̀tún ọdún yìí ló ṣe pé 50 years 1976 ni báǹdì tèmi bẹ̀rẹ̀. 50 ọdún. bẹ́ẹ̀ ni olúwa mi. 50 ọdún rèé. yà rí i pé kò tí ì ju bí ẹnu ìjẹta. bẹ́ẹ̀ ni ẹ̀yà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ jọ ń ṣe anniversary ni. ẹ gẹ́ẹ̀tì ẹ̀. bàbá wa ní àwa bí ń léèrè ìdojúkọ lọ́tún lọ́sì yóò ti wá ṣùgbọ́n òun ló dàbí ẹni pé ó fẹ́ dẹ́rù bàyí pé sẹ́yìn ní padà ń bí sí orin yìí abẹ́ ní iṣẹ́ míì tẹ̀ ń ṣe tí ọ̀hún sáyé. n bá tiẹ̀ níṣẹ́ mi àfikún nìyẹn ká kàn fi kúnra wọn lọ́tún lọ́sì ṣé mọ̀ pé wọ́n ní ọ̀nà kan ò wọjà àdìdá fún tíṣà tó ń ta gúgúrú so ìyẹn ni tìyẹn ṣùgbọ́n iṣẹ́ orin yẹn gangan ni mo yàn láàyò jùlọ and nípa ti dojúkọ tẹ́lẹ̀ sọ kò sọ́nà tó gún régé lọ nílé ayé tí ò ní kọ́nà ìdá kó fi sọ́tún tàbí kó fi sósì ṣùgbọ́n àkókò tó wá dàbí pé tó fẹ́ ga jù tí èèyàn fẹ́ lè sọ pé ṣé ìyẹn padà báyìí ìyẹn ní ọdún 1990. kí ló ṣẹlẹ̀ lọ́dún náà sá. ìṣẹ̀lẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ fẹ́ lè sọ pé láti bẹ̀rẹ̀ ọdún yẹn títí di ọjọ́ tí ọdún yẹn parí December 31. lẹ́ńrà mi wò. lóríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ṣé motor accident la fẹ́ sọ ní lónírúurú tàbí sickness tàwọn ọmọ tàbí ti ìyàwó tó yẹ pé tó fẹ́ bímọ tó yẹ pé ọmọ ti kú sínú tó yẹ pé wọ́n ṣe operation kan tó gbé òkú ọmọ jáde nínú lóríṣiríṣi. ṣé wọ́n ní sẹ́ni ẹ darapọ̀ mẹ́gbẹ́ tẹ̀ dáhùn ni àbí kí ni ibo lẹ rò pé ìdánwò ti wá nígbà náà. mi ò lè sọ pé nǹkan báyìí ni ṣùgbọ́n àwọn ìdojúkọ yẹn ṣàbẹ̀rẹ̀ sí wáyé ṣùgbọ́n gbogbo ògo jẹ́ ti Ọlọ́run pé bó ṣe wáyé tó náà bó ṣe pọ̀ tó Ọlọ́run mú ọmọ yín dúró ó sì mú sẹ́yìn rẹ̀ dúró ó sì fòpin sí gbogbo rẹ̀. ìjọ wo nínú yín dùn jù nídìí iṣẹ́ jùjú orin kíkọ yìí náà
ó fi mí ayé ọlọ́run mọ̀ sí o. wẹ́ ìyẹn náà ó tún pọ̀ lóríṣiríṣi ẹ̀gbọ́n ìwọ̀nba eléyìí náà tí màá lè mẹ́nubà ńbẹ̀ bóyá kí n sọ pé ọjọ́ ìgbà tí rẹ́kọ̀dù mi tó kọ́kọ́ fi hàn síta ètò fi hàn ayé pé Michael Adé rèé o. ìyẹn ni ti ọdún 1981 nìyẹn ló jáde. ìyẹn ni mo ti kọ ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ ẹ bá wa túnlẹ̀ yìí ṣe ẹ̀yin àgbà kódà iléeṣẹ́ BCOS tí a wà yìí náà ti pariwo ẹ̀ náà ti polongo ẹ̀ dáadáa kó tó kan àwọn iléeṣẹ́ míì gbogbo so bàbá wa Ọlátúbọ̀sún Records náà gbé àwọn àwòyàn jáde ní ọdún yẹn lọ. bàbá wa ní káàmù Michael Adé yes sir orin tẹ́ ẹ kọ pẹ̀lú àsìkò yìí sẹ́ẹ̀ rí ipa rẹ̀. ẹni ṣé mò ń rí ipa rẹ̀ láwùjọ wa báyìí. èwo ń bẹ. ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ mi rí ipa ẹ o. kí ló dé. ṣé wọn gbọ́ ní tẹ́yẹ kọ ni àbí ní tẹ́yẹ kọ yé wa. yẹ́rì kí n tó kọ yẹn gan pàápàá àwo àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe mo ṣe yẹn ní 1978. ok. ibẹ̀ mo ti sọ pé ẹ̀yin ọlọ́lá àti ẹ̀yin olórí ẹ darapọ̀ mọ́ wa kẹ́ lè mọ ìjìyà wa kí n kàn ṣe ní ṣókíṣókí so kó tó kan ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ ẹ bá wa túnlẹ̀ yìí ṣe ní 1981 gbà tó di 1983 mo kọ ẹjọ́ ta ni ẹ̀bi ta ni ẹ̀yin àgbààgbà ẹ bá wa dá sí ọ̀rọ̀ ilẹ̀ yìí ó tojú sún ni ìgbà tó di 1984 mo kọ ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣe bó o lóòjèrè ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣe bó o lóòjèrè oróṣọ dúdú oróṣọ pupa oláya dúdú ó sì tún láya pupa ilé bí ogún káà bí igba olọ́kọ̀ òfurufú ó sì tún nítojú omi ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣe bó o lóòjèrè ìtumọ̀ orin yẹn ayé yín bẹ́ẹ̀ yẹn síbẹ̀síbẹ̀ gbogbo yẹn 1985 mo kọ I found it mo ti rí ohun tó lè tún lẹ́yìn ṣe ìfẹ́ ló lè tún lẹ́yìn ṣe òtítọ́ ló lè tún lẹ́yìn ṣe ìṣọ̀kan kájọ gbógun bẹ́ẹ̀ lóríṣiríṣi. bó o lè ti máa gbà mí sí. tó bá jẹ́ pé àwọn èèyàn ń tẹ̀lé ń ṣe àtúnṣe àtàràlù àtàwọn alákòóso àní máa tẹnumọ́ ní gbogbo ìgbà. ipa wo kí náà ń pè lórin gan Michael Adé. orin látọ̀dọ̀ Ọlọ́run lórin ti wà. ẹ sáà wò. ẹni tí ẹ bá ń sójú òpó lẹ ẹ dákun ẹ bá ń sójú òpó lẹ ẹ jẹ́ n sáré ẹ jẹ́ n fi nọ́mbà yìí tana mò ń bọ̀ àlejò mi 08055009850 08055009850 tàbí 07055551985 ẹ já máa jó mọ́ ẹ máa tarí ìbéèrè bẹ́ẹ̀ náà bá sì ní ìbéèrè kan àbó mi ẹ pè á wọlé ká gbé sáyé 07055551985 tàbí 08055009850 ẹja awẹ nìyí ẹlẹ́yìí èwo ni gbé òkè o ṣekú oníwàhùn ẹlẹ́yìí kò jáde o ẹlẹ́yìí mò ń bọ̀ yín ó ti já ẹ tún wá pè wọlé 08055009850 Michael Adé. yes sir olúwa mi. ẹlẹ́yìí ẹja awẹ nìyí ó kọ yín o. gbọ́ kọ yín ń tán yányàn. hello àti ń gbọ́ yín báyìí. à ń gbọ́ báyìí. látẹ̀rú wà ìbéèrè wo lẹ ní fàlejò wa. ok. ok. ok ẹ ṣeun pọ̀ ṣé ẹ̀gbọ́n tí wọ́n sọ. wọ́n ní pé. wọ́n lè bá sọ pé mi ò mọ̀ pé ojú ogun láyé sẹ́yìn lẹ́kọ́. ẹ ṣe pọ̀ omi làátẹ̀ká tó tẹ̀yàn rìn
ẹ rí i pé ńgbà tí mo bẹ̀rẹ̀ story mo bẹ̀rẹ̀ láti ibi tí mo ti bẹ̀rẹ̀ ẹmu láti ibi pẹlẹbẹ kó tó kan ojú ogun láyé ó ṣà láwọn kankan tí láwọn tó ti ṣáájú ni mo fi mention yẹn 1991 ní ojú ogun láyé ló jáde yẹn ni mo sọ pé àwọn ìdojúkọ tó wáyé ní 1990 ìyẹn ló bí mo lè bá eléyìí ẹjẹ àwọn ẹni tí ń bẹ yìí 00550098850 07055551985 07055551985 nọ́mbà tó wọlé ọ̀lẹ́ nù bẹ́ẹ̀ náà bá ní béèrè fàlejò wa Michael Adé. Yes sir. ẹ̀tẹ́ ni ọdún mélòó sá. ọmọ kékeré ni mí gbà mo ti ìdáyé wọn ṣe gbọ́ mú lẹ́nu mi kò tí ì pẹ́ báyìí. mo kàn lé díẹ̀ lọ́mọ 73 nídìí iṣẹ́ orin jùjú ẹlẹ́yìí ẹjẹ́ ń gbẹ́ nìyí mọ́ ẹlẹ́yìí ẹ̀rọ àṣà ó kọ yín. ok ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ọjọ́ mẹ́ta a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni ẹ ṣé pọ̀ sà ẹ ṣé gan ẹ ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun. kò sí ọ̀nà ẹ ṣé pọ̀ ọjà kankan ẹ bá bá bọ̀ Michael Adé. mo ń jẹ́ 1973 lọ́nà ọba ní ok mo ní ọmọ 73 years báyìí sẹ́yìn ń lò dé jẹ́ tó jẹ́ nìyí mọ́ ẹlẹ́yìí àwọn èèyàn kójú òpó ẹlẹ́yìí ó ti já àgbọ̀yé sẹ́yìn ń kọrin ìta. mo ń kọ dáadáa ngbà mi ní oil well tí mi sì ní appointment l'Abuja. òun náà kunjọ kan. àmì o. lágbára lọ́wọ́ Ọlọ́run ìjà àrí kan lára ọmọ àbí àwọn tó jọ ọmọ yín tí àwọn náà gbé gba orin yìí. kò sọ́mọ mi tí ò mọ orin kọ. ẹlẹ́yìí orúkọ yìí o. ẹni wo ní ògùn lè jù láti ẹrù Ìbàdàn. kí ni ìbéèrè tẹ́ ní balẹ̀ jò wa. ìjẹ̀bi béèrè torí kan ní fáǹsì wọn náà làwa náà. ìgbà wa láyé 70 ni nígbà tá a bá ń lọ pàtí tá a bá ti jẹ́sẹ̀ ní ààrẹ wa ni wọ́n máa kọ́ àdé. amọ́ra dáadáa ọ̀rẹ́ ni wá tó lè pa amọ́ra dáadáa nígbà tí gbogbo 70 rẹ̀ àjọ wà ní. àwọn ènìyàn ń dìde ilẹ̀ bọ̀ ìmọ̀ràn wọlé lálẹ́ gbẹ̀yìn tẹ́ ẹ jẹ́ gbàgbà tí jùjú òfin ní parun. ìmọ̀ràn mi náà ni pé gbogbo nǹkan tí oníkálukú bá mọ̀ ṣe kó tẹ pamọ́ ṣe ẹ̀. ṣé oníṣẹ́ kọ́ kò síṣẹ́ tí ò ṣe é kọ́. ṣé mo lè fọwọ́ sọ́dọ̀ yín pé Michael Adé mo fẹ́ kọ́. kò síṣẹ́ téèyàn ò lè kọ́ kò sí àti Ọlọ́run ti lò wá fún ọ̀pọ̀lọpọ̀ lóríṣiríṣi. bẹ́ẹ̀ ó kàn yẹ pé lóòótọ́ iṣẹ́ orin jẹ́ iṣẹ́ tí ó jẹ́ kanú àwọn iṣẹ́ tó yẹ pé Ọlọ́run máa ń fún yàn ní ẹ̀bùn yẹn láti ọ̀run wá. ṣùgbọ́n tẹ́ bá wá ní ẹ̀bùn yẹn ẹ tún gbúdọ̀ ní ẹ̀kọ́ àti ìrìnsí ní látọ̀dọ̀ àwọn tó nímọ̀ parẹ̀ yẹ́nyẹ́ ẹ̀sán tún ti ń ṣe ṣáájú so bó ṣe rí nìyẹn. mo ń gbọ́ mọ̀ràn yín fáwọn tí sẹ̀lẹ̀ dìde lẹ́nu. àmọ̀ràn mi gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé kéèyàn ó múra sí iṣẹ́ dáadáa pé iṣẹ́ ni òun ní máa ń sọ ni di ọ̀gá gíga then kéèyàn má wá kánjú jù kéèyàn má lọ steering mọ́ Ọlọ́run lọ́wọ́ téèyàn bá ti ní sùúrù téèyàn ò kánjú jù torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayé òde òní wọ́n á fẹ́ kí káwọn láàrin ọdún kan báyìí kan ti ṣe gbogbo ẹgbẹ́ kan ti máa gun jet tí téèyàn bá fi sùúrù ṣe èèyàn á débi tí Ọlọ́run ṣètò fún yàn láti dé ṣùgbọ́n téèyàn bá ti sáré jù ó ṣeé ṣe kó jẹ́ pé kéèyàn má lè débẹ̀ yẹn tó ti máa. pàtàkì ẹlẹ́yìn ẹ̀jẹ̀ jẹ́ ìlú ẹ bá wa yé o ẹlẹ́yìn ìbéèrè yín pàápàá bẹ́ẹ̀ tí ń pè wá. níbèrè ẹ kú ètò. ẹ ṣeun. olóyèrè ò ní bàjẹ́ o. àmì Ọlọ́run. a ké
bàbá Michael wọn kú iṣẹ́ o. ẹ ṣe pọ̀ sà olúwa ló kú iṣẹ́ o. àgbà ọ̀dàlẹ̀ o. àmín olúwa. òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ pé ẹ̀bùn ọlọ́run ni orin kíkọ gbogbo ẹ̀bùn rere àti ẹ̀bùn pípé láti òkè ló ti wá láti ọ̀dọ̀ ọlọ́run bàbá ìmọ́lẹ̀ lọ́dọ̀ ẹni tí ò lè sí àyídáyídá. so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fẹ́bùn náà kò ní bàjẹ́. àmín. wòlíì àti ajé èrè ẹ̀yẹ́ lọ́wọ́ anigilájẹ́ matthew ló ń sọ̀rọ̀ láti wáyà kébù. láti wáyà kébù ẹ ṣe púpọ̀ bàbá ẹ ṣe ojú òde tì í. ẹ bẹ́ẹ̀ bá a bọ̀. àlejò wa lẹ̀ tí ń gbóhùn wọn o. gbogbo èyí tẹ́ ẹ bá ní ìbéèrè kan àbó mi àbẹ́ ẹ fẹ́ bẹ̀ wọ́n ń ṣẹ́ lórí tí ẹ yẹ̀ láàyè ẹni ò sígbà tí wọn ò lè pè yín àyè ẹ̀kọ́ ní bàmí. lágbára ọlọ́run. ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ tààrí nọ́mbà àwọn sí yín. bọ́lá náà bá wá jáde lọ ẹ máa ń dákọ̀ yín àlejò mi jàre fúnra yín. lórúkọ yín sà. ambassador Michael Adé. ambassador mi ojú òní tì yín o lágbára lọ́wọ́ lọ. ìdòwú ṣe kó oníjàre lé 080 38 28 6631 080 38 28 6631. abọ́mọ́dékẹ́ làwọn àlólóòtú ètò á pàdé ìrọ̀lẹ́ ọ̀la o. aṣíwájú ìdòwú àwọn olùmọ̀tẹ́ decent presenter alóhùn mi sẹ́ẹ̀bí rẹ̀ mi fara ayé mẹ́jà yọ jẹ́sẹ̀ ẹ̀bí fún mi títí ọjọ́ mẹ́jọ tá a kẹlẹ̀kùn ikú ẹ̀ ṣeun tẹ̀ ń gbọ́kànlé olúyọ̀lé rẹ̀ àbọ̀. àmì òjèjì rédíò tí ọlá fi wé Oríyọ̀lé FM àwa ni bàbá. You're about to listen to the hottest sound. 5, 4, 3, 2, 1. 98.5 FM. You're listening to the Urban Frequency. The time is 3 o'clock on Oluyole 98.5 FM Ibadan. Good afternoon. I am Belumi Asende with the Oyo State News. The State Governor, Engineer Seyi Makinde, has sworn in Dr. Olabode Ladipo as the Commissioner for Establishments and Training. The Governor also announced a minor cabinet reshuffle, reassigning Professor Saliu Adelabu to the Ministry of Trade, Industry, Investment and Cooperatives. The swearing-in ceremony took place at the Executive Council Chamber, Governor's Office, State Secretariat, Agodi, Ibadan. Dr. Ladipo previously served as the State Commissioner for Health between October 2021 and July 2023, following his appointment during a cabinet reshuffle in Governor Makinde's first tenure. According to Governor Makinde, the appointment reflects the administration's commitment to deploying experienced personnel where their expertise is most needed, emphasizing that changes in government appointment are driven by the demands of governance rather than the performance of individual appointees. Traditional rulers in the state have expressed gratitude to God over the successful rescue of the teachers and students abducted from Esiele and Yawota communities in Owerri local government area. The monarchs also commended the state and federal government as well as security agencies for their effort in securing the victims' release. The Unkpetu of Ijeru
Obasunde Oyediran, described the safe return of the victims as a divine intervention and a moment of joy for their families and the entire state. Also, the Eleruwa of Erua, Oba Samuel Adegbola, thanked God for the safe release of the teachers and students, describing it as an answer to the prayers of the people. The local vigilantes, hunters, religious leaders, and traditional rulers for their Christian faith in the state have expressed gratitude to God following the safe rescue of the teachers and students abducted from Esiele and Yawata communities in Orire local government area after several weeks in captivity. They also commended the efforts of security agencies and called for stronger measures to tackle insecurity across the country. Reacting to the developments, the Prelate Emeritus of the Methodist Church Nigeria